سترا أيا من كلما نوديه أجابا ومن بجلاله ينشي سحابا وكلم في دجى موسى بلطف كلاما ثم ألامه الخطابا ويا من رد يوسف بعد بعده وكان أبوه ينتهب انتحابا ويا من خص أحمد واصطفاه وأعطاه رسالة الكتاب وقربه وسماه حبيبا وأعتق من شفاعة رقابا لك الفضل المبين على عطاء من أنت به وضعفت ثواب جد للشيخ محيي الدين كل المرامي أنله يا مولى المثابة فليتك تحلو والحياة مريرة وليتك ترضى ولا نام قداب وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب إذا صاح منك الود فالكل هين وكل الذي فوق التراب تراب وكل الذي فوق التراب تراب يا سيد السادات جئتك قاصدا أرجو رضاك وأحتمي بهماك والله يا خير الخلائق إن لي قلبا مشوقا لا يروم سواك وبحق جاهك إنني بك مغرم والله يعلم أنني أهواك أنت الذي لولاك ما خلق امرؤ كلا ولا خلق الورى لولاك أنت الذي لما رفعت إلى السماء بك قد سمات وتزينت لسراك تالله يا ياسين وبك الخليل دعا فادت ناره بردا وقد خمدت بنور سناك بردا وقد خمدت بنور سناك تالله يا ياسين بمثلك لم يكن في العالمين تالله يا ياسين تالله يا ياسين مثلك لم يكن في العالمين وحق من نباك في العالمين وحق من نباك صلى عليك الله صلى عليك الله يا عدناني
يا مصطفى يا صفوة الرحمن يا ربي بالمصطفى العدناني فاغفر ذنوبي ثم أصلح شأني صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن. gbogbo àwa tí Abqakumullah. àánú Ọlọ́run Àánú Ọlọ́run àti ìfẹ́ tá a jọ ní sí anabi tiwa anabi Muhammad sallallahu alayhi wa sallam. anabi sallallahu alayhi wa sallam. sayyidul kawnayn wa thaqalayn. àti ìfẹ́ tá a ní sí ọjọ́ tá a pàdé Ọlọ́run. a pàdé Ọlọ́run. because ẹni tí o bá gbà pé òun ó pàdé Ọlọ́run kò ní sáyé rẹ̀. èyí ní sáyé rẹ̀ Allahu Akbar. ara tí mú yàn sáyé rẹ̀ ni pé a lọ pàdé Ọlọ́run níjọ́ kan. a lọ pàdé Ọlọ́run lọ́jọ́ kan. Ọlọ́run tí ò ní ṣàbòsí. Ọlọ́run tí ò ní ṣàbòsí. àbí tí èyí tá à ń ṣe yìí. èyí tá à ń ṣe yìí. tá a wá mú ní pàtàkì. tá a mú ní pàtàkì. ṣé n tó burú jù ní kí n fọjọ́ ayé rẹ̀ sí é tán. Allahu Akbar. ò wá yọ tọ́lọ́run kalẹ̀ rárá. ọ̀yọ́ tọ́lọ́run kalẹ̀ rárá. ó jí tá ìjí ó jí sí di pàrágà. di pàrágà. ilẹ̀ ta díẹ̀ ó jí sí di ayò. sí di ayò. tó dalẹ̀ tó padà. tó padà. ẹ mú àmúsùn. àwọn onírègbè bí bá rìn. àwọn onírègbè bí bá rìn. wọn ló ṣe orí. kí ló dé tẹ̀ra ààyè tọ́lọ́hún. kí ló dé. gbogbo táwọn ṣe káwọn ní àwọn mìíràn náà ti fẹ́ sùn ká tètè sùn kò ní ká rọrùn sùn. èyí ní ká rọrùn sùn. ẹlòmíì kan tilẹ̀kùn rí báyẹn ni ìbànújẹ́ ní yí lórí bẹ́ẹ̀dì káàkiri. bẹ́ẹ̀ni ìbànújẹ́ òjò ó sùn. وداوم ولازم قرع باب مؤملا. olùwà tó wù ẹ́ kó láṣeyọrí. وداوم ولازم قرع باب مؤملا. وداوم ولازم قرع باب مؤملا. ọgbà gáàjì zikiru láì ọgbà síbẹ̀ yẹn ọwọ́ àgbẹ̀ yẹn síbi ó nídìí. فما خيب المولى رجاء مؤملي. فما خيب المولى رجاء مؤملي. Tọ́fíù bá ti di pa fẹ́ ṣe àwẹ̀ èyí tó máa ń gbé sí ní kinní lẹ́gbẹ̀ẹ́ síbí o pátápátá jẹ́ mẹ́wàá wọ́n sì ń tàwọn kan ní 20,000 àbí o ti dá a bá torí ìrẹsẹ́ bẹ́ẹ̀ bá ti kó stage kó máa èyí o ti gbẹ nǹkan dání bí màjídì nìkan bá tẹ yóò dá. وداوم ولازم قرها باب مؤملا. olùwà tó fẹ́ nísinmi. tó fẹ́ nísinmi. kí ló kọ̀ dáhùn. naam. وداوم tẹramọ́ dúnnímọ̀. ó wá pè Ọlọ́run láàrin wákàtí kan ó ní kò dá mi lóhùn. ó ní ò dá mi lóhùn wákàtí kan. ọdún mélòó lọ fi ṣe ọdún mélòó lọ fi pè é. lọ fi pè é. وداوم ẹnu rẹ tó wọ jíun bẹ́ẹ̀ ló dáa tó wájú Ọlọ́run. àbí. ولازم قرع باب مؤملا. èèyàn máa tẹra mọ́ Ọlọ́run ni. bẹ́ẹ̀ni ni wọ́n tẹra mọ́ ni. ọdún mélòó lọ ti lò wájú Ọlọ́run. níwájú Ọlọ́run. kí ni ìyẹn gbọ́dọ̀ ọdún mọ́.
وداوم ولازم قرع باب محملا. máa kanlẹ̀kùn Ọlọ́run ni máa kanlẹ̀kùn rẹ̀ ní. tọ́bọ̀ wá ń kàn án tó ń kàn án. máa kàn án pẹ̀lú ìran kan pé yóò ṣe tí mo fẹ́. Allahu akbar. Allahu akbar. bẹ́ẹ̀ bá ń pè Ọlọ́run tẹ́mi rẹ̀ ò bá tẹ̀lé tí ń sọ tí ó tẹ̀lé tí ń sọ. ọ̀nà ni ó ti padà. Allahu akbar. قرع باب محملا. nígbà ń sọ pé kárin tẹ̀ ń jòkó wá sí mọ̀ nkankan mọ̀ nkankan. sára tó jòkó yìí. tọ́jú kó yìí. 1994 láti jẹ́jọ́ wá sí. Allahu akbar. 1994. 1994. lábẹ́ dẹ́kìnì yẹn. lábẹ́ dẹ́kìnì yẹn. bẹ́ẹ̀ láti kí ó wà bẹ́ẹ̀ nísìnyí. òun náà kójó tá a tún kọ́. فما خيب لي àwọn aláyà àwọn wàzíra àwọn táwọn kàlítù. مولى رجاء مؤملي. aláyà. فما خيب لي 1994. مولى رجاء مؤملي. ẹ wọ àjọṣe ìgbà yẹn kí ló mú ẹ padà wá pé ẹja tún lọ gbọ́ wá sí ẹ wọn ò máa lọ lórí ibú ni. Allahu akbar. gbàtà wà ní Kòròdú Kòròdú. ní sáìdì wọ́tà sáìdì báyìí mọ́ra wọn a tún lọ sí wá sí báyé kù. وداوم ولازم قرع باب محملا. gbàyàn àti lọ stay sí UK sí London àwọn àbáyé tá a wọlé báyìí gbogbo ẹ̀. فما خيب لي مولى رجاء مؤملي. ìwọ ọlọ́sẹ̀ karambani wọ́n ìfẹ́ yà rẹ̀ ń gbà náà. فما خيب لي مولى رجاء مؤملي. 1994 ọdún kẹlónù nísìn. 31. 31 tí wọ́n ti wà níjọ wá sí. wọ́n ti wà níjọ wá sí yìí. tí bá ní mo bẹ̀rẹ̀ wá sí lọ́dún báyìí ọmọ fọkàn já ìgbà tó pẹ́ kó tó yé ọ ni. àbí. وصابر. ṣé 1994 ni mo dà fà. àbí. فما نال الأولى غير صابر. wọ́n ń pè mo ti dì mọ́mọ́ lágún. Allahu akbar. wọ́n rántí. وكل واعظا للنفس عند تململ. báwo bá wá bá ń láti dálẹ̀ ọmọ fi tiẹ̀ tírìtì àwa àsìkò tí wọ́n yin báńgà káyọ̀ mo ti dà fà àgbà nílẹ̀. bẹ́ẹ̀ni. وكل واعظا للنفس عند تململ. ìgbà yẹn tí a bá ń sìn mọ̀lídìí níta ní àyè gbogbo bí lérò kùnrin láti lè wà lọ́nbẹ̀. bẹ́ẹ̀ni ọkùn débi ni. وصابر فما نال العلا غير صابر. alájọ díkìrù láì Dhikrullah. ẹ̀sìkẹ́ ni a pè wọ́n gbà náà. ẹ̀gbọ́ ní balógun bẹ́ẹ̀ yẹn orí afá àbí ń gbà ní. وصابر فما نال العلا غير صابر. ní balógun orí afá. وكل واعظا ilé yín kọjú sílé àwọn ṣògo. للنفس عند التململ. ọ̀rọ̀ 1994 ní sọ ẹ máa jà. وكل واعظا للنفس عند التململ. káàní kàmọ́ wọn ni ẹ̀ tó rántí ibi tí wọ́n gbé wọn gẹ́ ńlẹ̀. وصابر tí wọ́n rántí wọ́n tiẹ̀. فما نال العلا غير صابر. Alhaj Abdulhakeem Abdulhakeem. London làwọn náà ti dé bá. Allahu akbar. وكل واعظا àwọn mùrídìí mi àgbànú. للنفس عند التململ. dájọ́ máa ṣe wáàsí káàkiri. مع الصبر إهداء. mukadam
حسنيين منكأ kí ló dé fẹ̀yìntì fẹ̀yìntì. منايا كرام adúgbò fún Ọlọ́run. فاصبري وتحملي alhamdulillah. ó kà mí la pẹ́ dúpẹ́. منايا كرام فاصبري وتحملي sallallahu alayhi wa sallam. akí bàbá wọn lọ́fà kábíyèsí. okùn méjì ó kẹ̀kẹ́ kan tó kilẹ̀ dáadáa. مع الصبر إحدى bàbá wọn lájí àgbà bàbá wọn àfa àgbà. حسنيين منكأ bàbá alágége Sheikh Adam. منايا كرام فاصبري وتحملي منايا كرام bàbá alágbàjì àtàtò tó kọ́ فاصبري وتحملي bàbá alájí àgbà tòní bàbá alágé tòní gbogbo ilé àwọn afọ náà mọ̀jẹ̀ ó dàrú. وداوي لسقم القلب bàbá kí la fẹ́ tírìtì lónìí. وعمر خرابه kí n tó sọ ibi tí mò ń lọ kéwú iṣẹ́ ni àbíṣẹ́ kọ́. iṣẹ́ ni iṣẹ́ kọ́ ẹ gbọ́ lónìí. a gbọ́ lónìí. because a lè torí pálapàla àwọn kan àwọn kan ká ní kéwú yìí ṣiṣẹ́. káníkè yìí ṣiṣẹ́. ìmọ̀ ọ̀tọ̀ ìwà ọ̀tọ̀. ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. a lè torí pé medical doctor kan sì yàn án pa wọ́n sì yàn án pa. ká máa ní gbogbo doctor ayé la mọ̀ sípèlé. bẹ́ẹ̀ ni. ẹ̀gbọ́n tí mo wí àkọ́ ọkọ mọ́ lọ. àbí ń gbà á àbí mẹkáníìkì bọkọ̀jọ́ ó kó indomie ó kó indomie. wọ́n là wọ́n kó wọn kò ṣèbọn tó kó là á máa bú láàmú bù. àní máa ṣépèlé gbogbo wọn bẹ́ẹ̀ ni. bíríkìlẹ̀ tó kó sìmẹ́ǹtì lọ ṣèbọn ló lè ó ń lò lè. èèyàn aré máa bẹ́nu wọn náà bẹ́ẹ̀ ni. ntọ́gba ayé ká àbáyé là lónìí pẹ̀rẹ́gẹ́dẹ́. bẹ́ẹ̀ ni. abayẹn. وداوي لسقم القلب وعمر خرابه ìyẹn kéwú ìyẹn kéwú. ìmọ̀ ló wá lọ ìmọ̀ ló wà ẹni lọ. ó kàwé ìmọ̀ ìmọ̀ ni ni. ẹni ó kọ́ṣẹ́ ìmọ̀ ìmọ̀ ni ni. ìmọ̀ ni gbogbo ẹ̀ ìwà tí wọ́n fi lò ló jà jù. Allahu akbar. وداوي لسقم القلب dókítà tí wọ́n mú nu ọ́fíìsì ẹ̀ tí wọ́n wú abẹ́ tébù ẹ̀ tí wọ́n bá yẹn tó rì mọ́ náà wọ́n bá yẹn tó rí máa. sókòyìn náà ní skul sakọ̀ ńléèwé. wọn ò kọ́ wọn ò kọ́. kò sọ́gà tó ní ẹ máa pààyàn kò sí. nígbà tó ń kọ́ tán ló sórí ibú ń ló tiẹ̀. sọ̀rọ̀ ibú ń tiẹ̀. وعمر خرابه ó forí ibú kun ni. bẹ́ẹ̀ ni ó fi. بذكرك مولانا ìyẹn ni mo fẹ́ tírìtì gbẹ̀yìn فسبح وهللي àmọ́ kẹ́gbọ́ kalẹ̀. بذكرك مولانا فسبح وهللي ìmọ̀ al-ilmu نعم wọ́n ti ń jẹ́ ìmọ̀ n ti ń jẹ́ ìmọ̀. ẹ gbọ́ n ti ń jẹ́ ìmọ̀. ẹ gbọ́ Ọkọ ilmu ìmọ̀. díìní wà ìmọ̀ ẹ̀sìn gangan bẹ. ọmọ ẹ̀sìn gangan ń bẹ. بذكرك مولانا فسبح وهللي بذكرك مولانا فسبح وهللي ẹ̀yin ọmọ kéwú mo fẹ́ kẹ́ tẹ́jú dáa lálẹ́ gbogbo tẹ́ ẹ bá gbámú tẹ́ ẹ bá ní tẹ́ ẹ fi dìfẹ́ǹdì ẹ̀ ẹ pa nǹkan náà tì ẹ pátì. èmi dúró lórí pé kéwú iṣẹ́ ni iṣẹ́ ni. kì í ṣe wá ṣiṣẹ́ kì í ṣe wá ṣiṣẹ́ yìí. àwọn amú wa ní béèrè ọmọ wa ní béèrè. ṣé gbogbo tó kéwú náà wọ́n dà fà tán ṣé gbogbo tó lọ pólì ló mọ̀wé ni Allahu akbar. ṣé gbogbo tó lọ yunifásitì ló fi ṣiṣẹ́ ni ó fi ṣiṣẹ́ ni. ẹlòmíì pa yunifásitì ń sọ̀kadà tí ń sọ̀kadà. bẹ́ẹ̀ ni. kádàrá ló gbé ẹ̀yìn àìmọye ọ̀tẹ́jọ kàwé tí o mọ̀ dọ́ bojú tó bá rí i tó bá nísìn rí nísìnyí. gbogbo ẹni tó kọ́ṣẹ́ wọn náà kéè jẹ rárá. ẹlòmíì kọ́ṣẹ́ wọn tó ṣe fídíọ̀mù tẹ́tí tó lọ wú sàárè ká tó lọ wúsàárè kiri. kí ló dé tí òfin ṣe rẹ jẹ. lórí tí ò fi jẹ. kí ló dé. وداوي
وداوي لسقم لقلبي báyìí kan ò ṣe fi kí ó lálù ẹgbẹ́ yẹn náà tó kàwé náà kí ó ní láárí. Allahu akbar. وعمر خرابه ẹni bá yóò bá níbi òní ṣòfò. بذكرك مولانا فسبح وهلل. jẹ́mọ̀ ẹni náà Na'am. ẹ̀gbọ́n tí mo fẹ́ sọ yìí Na'am. ẹ̀ mọ̀ pé lómi kì í ṣe àáfàá ló kọ lórí ibú ẹ̀ sì gbọ́nà téèyàn fi yàyàkuyà lónìí Wọ́n fi yàkuyà lénìí. ẹ̀ gbọ́ A gbọ́. ẹrù tí ó ń dìrú ẹlòmíì ń kó lẹ́rù Òǹkọ́ ló lẹ́rù. Òǹkọ́. ẹ kí sọ ọmọ yẹn kan kú bẹ́ẹ̀ o. وداوي لسقم لقلبي láì ṣe bẹ́ẹ̀ gbogbo yín ilẹ̀ wì. وعمر خرابه. al-ilmu amana نعم. ẹ tẹ̀lé mi lálẹ́ Na'am. kéèyàn wá ìmọ̀ lọ́kọ́ ló wá ni mo fún ọ ní ìmọ̀ Fún ọ ní ìmọ̀. àmánà ni gbàfipamọ́ ní fẹ́ẹ́ tọ́lọ̀ bá fún Fẹ́ni tọ́lọ̀ bá fún. fi fẹ́ gbọ́ fi unukil alim Allahu akbar. àmánà ni tá a fi kọ́ àáfàá lọ́rùn Tàbí kọ́ lọ́rùn. pé bọ́ọ̀ bá lò dáadáa ò ní sọ̀kalẹ̀ láyọ̀. Ó ní sọ̀kalẹ̀ láyọ̀. Allahu akbar. gbogbo tí ò bá ti kárí Tí ò kárí ẹ tọ́lọ̀ ń bá fún ẹni ẹ̀sà ni ẹni ẹ̀sà ni. ẹni bá lówó ẹni ẹ̀sà Ẹni tó lówó ẹ̀sà. ò ní kárí ẹ tó bá ní làákàyè ẹni ẹ̀sà ni Ẹni ọpọlọ ẹ̀sà ò ní kárí Èlé kárí. ẹni bá máa kéwú ẹni ẹ̀sà ni Ẹni ẹ̀sà ẹ ni. gbọ́ kò ní kárí Ìmọ̀ ní kárí. àwọn tó dépò àgbẹ̀ bí Kwara ṣe mọ̀ ẹ́ oníyẹn tí ń ṣèjọba bẹ Ọ̀fà bó ṣe fẹ̀ tó yìí àmọ́ iye ara wa Nàìjíríà ó láwọn tí ń wọlé ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ ẹni ń pàṣẹ Àná ń pàṣẹ. ẹni ẹ̀sà ni ẹ èrò òwòrán ló pọ̀ láyé àwọn tí ó gbé nǹkan ṣe kéré Allahu akbar. èèyàn bẹ̀rẹ̀ tó pọ̀ wàlẹ́ yéṣu bíi nọ́ọ̀sì èèyàn ní alábàárà ni tọ́wọ́n lágbájá kì í ṣe èèyàn sẹ́ pé kì í sajá Kì í sajá. kò ní tí ó fi ṣèyàn láàánú Allahu akbar. ṣé èèyàn wá nù Ṣé èèyàn wá nù? èèyàn wá ń bọ̀dá Èèyàn ṣé bọ̀dá. ìwèrè wá ni Àbí bọ̀dá lẹ kí. sọfọwọ́ tẹ̀ǹdá náà tí ò rí dáadáa fi Tí ní ò kì rí í dá. ṣe èèyàn. Ní ìṣe èèyàn. وداوي لسقم لقلبي yus'alu anhu yawm al-qiyamah wọ́n wá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tó bá ní ìmọ̀ bó ṣe lójú al-qiyamah. Bó ṣe lóúnjọ́ àlìkìyámà. وعمر خرابه بذكرك مولانا فسبح وهلل. idha lam yanshurhu bayna an-nasi ìmọ̀ yìí sì ò bá ti fọ́n ká láàrin àwọn èèyàn Láàrin àwọn èèyàn. fífọ́n ká ọ̀tọ̀ ẹ̀gbọ́ wọ̀nyí náà wùrbì tí ò tún wá fìmọ̀ rẹ̀ tan ìmọ́lẹ̀ Tí ò fi tan ìmọ́lẹ̀. kéèyàn fọ́n ìmọ̀ ká ọ̀tọ̀ irú ìmọ̀ wo ló ń fọ́n ká ìmọ̀ òkùnkùn ní àbí ìmọ̀ mọ́lẹ̀ Àbí mọ̀mọ́lẹ̀. Èwo. tí ò bá fọ́mọ̀ náà ká lọ́nà mọ́lẹ̀ Lọ́nà àmọ́lẹ̀. kó fi pe àwọn èèyàn kúrò lọ́nà àná Ìgbọ́n kò lọ́nà àánú. ẹ̀gbọ́ làwọn náà wùrbì qulubahum tí ò fi tàn mọ́lẹ̀ sí ọkàn wọn Sọ́kàn àwọn èèyàn. yakunu kha'ina li amanatihi. Allahu akbar. ìgbà yẹn ni àáfàá tó lẹ́nu tó jàǹbá àmánà tó lọ ń gbé fún Allah. ìgbà ńlẹ̀ tó lè bù Ìgbàlẹ̀ tó lè bú. gbogbo yẹn kẹ́ ẹ̀ máa sọ̀rọ̀ ṣọ̀kọ̀ṣọ̀kọ̀ tẹ́ ẹ̀ máa bù. Tẹ́ ẹ̀ máa bú gbogbo èèyàn kọ́. olùdá tó bá kú tó kọ̀yìn sọ́lọ́run Tó kọ̀yìn sẹ́lọ́run. Tó kọ̀yìn sọ́lọ́run. lẹ́yìn máa pé ṣé kí ó sì níwọ́ kéyìí Ṣé kí o lọ kéye? Ṣé kí o sì ní ọ́? ẹ gbọ́ ẹni náà Now. kí ló tẹ̀ ẹ̀ dá mi lò ẹ dákọ̀ mànábì Núhù tó ya ìyàkuyà Kóyà. sóbò ó kọ bàbá ẹ̀ jẹ́ Rárá. ó yà bàbá rẹ̀ yà ni Ọba rẹ̀ yà ni alọ́lọ́tọ̀ọ̀tọ̀. ẹ dákun ṣerú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ló yẹ kó bòrè lára ànábì Ọlọ́run. Allahu akbar. gbogbo ẹni tọ́mọ yín bá yáre Tó yáre. kì í mọ̀ ṣe pẹ́ kọ́tà ẹ̀kan ló tó bá wọn ọlọ́mọ fi hàn dá yín láàmú ni. Ọlọ́run fi hàn dá yín láàmú ni. alhamdulillah. tí wọ́n ń tẹ̀lé mi. Awqakumullah. وداوي لسقم لقلبي kódà wàgáàṣàn lí ikhwanihi Allahu akbar. gbẹ̀dá tó bá kí ó tí ò bá lọ síbi tó dáa Tí ó lọ síbi ó tó sábò dáa. sí àwọn ọmọ ìyá rẹ̀ tọ́lọ́run tó rí wọn fún nímọ̀. Allahu akbar. وعمر خرابه
láti 1986 tí mo ti gba sẹ́yìn ń júlẹ̀ lónìí. bẹ́ẹ̀ni. torí kíni Torí bí kíni? n bá ti sẹ́wọ́n mo ti ṣàbòsí yín. Allahu akbar. gbogbo yín náà lẹ lọ rí ṣébẹ̀ kọ́ bẹ́ẹ̀ni. ẹ kàn mọ́ ẹ tẹ́ fi kírun Tẹ́ fi ni kírun. ẹ bá débi kẹ́ fi dàáfà ṣébẹ̀ kọ́ bẹ́ẹ̀ni. àwa tá a wá fi dàáfà tá a bá ti ní fi mọ̀nà mọ́ ẹ ní kéèsì àwa la ní. Allahu akbar. torí tẹ́ ẹ mọ̀ lẹ́ ń ṣe okùn bá ṣe kọ̀rẹ́ tì yín tẹ́ fi máa ṣe. tẹ́ fi mọ́ ṣe. ẹni tí ò bá ti wá lo ìmọ̀ rẹ̀ tí ó lù dáadáa dáadáa. ó ti ṣàbòsí fún ọmọ ìyá rẹ̀ tọ́lọ̀ ń torí wọn fún nímọ̀. Allahu akbar. ti ṣàbòsí. ọ̀rọ̀ alẹ́ yìí ní ìdí kíláàsì lẹ́wà o ká farabalẹ̀. kọ́sì mi bókìbókì ọ̀rọ̀ tó gbọ́ yé ni tó gbọ́ bọ́ yé gbọ́ ni. yé ń tẹnu mọ́. بذكرك مولانا فسبح وهلل بذكرك مولانا فسبح وهلل èyí sọfí dákun mo serious lálẹ́ kọjá kíkiní kan yọrùn. وداوي لسقم القلب وعمر خرابه wakadhalika tìlímìzù amánàtún amánà Allah. àwọn ọmọ kí ó tiẹ̀ wá kó fún wa. tán kó fún wa. ẹ ṣé mo lè tẹkùn yín ikùn London. وداوي لسقم القلب bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ tẹ̀lé mi bẹ́ẹ̀ gẹ́gẹ́. àwọn àáfàá tí wọ́n ń kó fún àwọn ọmọ kéwú ọmọ kí ó tán kó wá fàfà. tí wọ́n kó wá fún wa tán kó wá fún wa. àmánà ni wọ́n jẹ́. àmánà ni wọ́n jẹ́. ibi títà àáfàá ti jáde nù tó ti jáde nù. ṣé ń tẹ̀lé mi akọkọmọlọ. ìpele ni o à sì yànnà náà. àyànnà náà. بذكرك مولانا فسبح وهلل yajibu alal ustaz ó padà fún àáfàá ó padà fún àfà. ayuwajihahu ilal ulumi annafi'a. kó wá mú ọmọ kéwù yẹn kó mọ wọn kí ó kó náà. dojú ẹ̀kọ́ ìmọ̀ tí ó wúlò tí ó wúlò. kì í ṣe lọ paláǹgbá wa Allahu akbar. kì í ṣe lọ méjò láàyè lọ wa méjò láàyè wá. kì í ṣe mo ní ìdí àtàǹpàkò kú. tàǹpàkò kú. ẹ̀ ń tẹ̀lé mi. akọkọmọlọ. ìmọ̀ tó wúlò ní a ní kí àfa ò ṣe kínni. kó kọ́ ọmọ kéwú. kó kọ́ ọmọ kéwú kó kọ́ ọmọ kéwú. torí látara ọmọ kan tó bá yè ọlọ́run ló mọ iye orí tí ó yè. Allah. ìgbà tẹ́mi rí báyìí ẹ wo yẹn tó là látara mi. bẹ́ẹ̀ni. tí ọmọ kéwú kan bá sórí ibú ẹ wo yẹn tí ó ṣàgbákò látara tí ó ẹ̀. ṣàwọ́gùn látara rẹ̀. tí ó dá ògbẹ́ lọ. kó fún ní ìmọ̀ gidi. kó fún ní ìmọ̀ gidi. wal akọ idi asalima. tí o bá tún wá gbé ìpinnu tí ó gbé ìpinnu. tẹ́pẹ́ ní akídà tí o bá gbélé ọmọ kí ó lọ́wọ́ èyí tó lálàáfíà ni kó gbélé lọ́wọ́ kó gbélé lọ́wọ́. ẹni bíi kíni bíi kíni. máa tẹríba fún yàn tẹríba fún kì í ṣe lẹ́yìn yẹn máa kíyàn kankan mọ́ má kíyàn kankan mọ́. tó bá dòde máa léjú ni máa lejú ni. máa ṣe bíi wèrè máa ni ṣe bíi wèrè ni. ìyẹn ò lálàáfíà. eléyìí ò lálàáfíà. wọn ò mọ̀ gbọ́ mọ̀ akọkọmọlọ. ẹ gbọ́. àwọn amúwá ní béèrè Naam. àáfàá àtàdé kó kọ́ ọmọ ní tó dáa tani kó kọ́ ọmọ ní tó dáa. kí ni yóò kọ́kọ́ kọ́ ọmọ kéwù gbàrà tó bá délé kéwù ìgbà tó bá kọ́ délé kéwú. ẹ gbọ́ qudwatul ibada. Allahu akbar. àáfàá tó fẹ́ kọ́ ọmọ ní nǹkan Tó fẹ́ wọ́n kọ́ ọmọ- fẹnu sọ nígbà míì ntọ́ ọba ń ṣe ni wọ́n ṣe ó ní wọ́n ó ṣe. ní wọ́n ó ṣe. ǹjẹ́ ẹ̀fẹ̀sìn kan ǹjẹ́ ẹ fẹ̀sìn kọ́ wọn. gbogbo ilé àsánsẹ́rẹ́ àsánsẹ́rẹ́ bẹ́ẹ̀ ni kò sí bí ilé tẹ̀sẹ̀ bọ̀. egungun mẹ́rin èlò ń kà. ọtí líle ọtí líle. àti máa ń bọ̀ láti ilé ìbò wọn ra tó dáa wá rí àfọ́tí tèǹbó máa mú bẹ́ẹ̀ ni á dà mọ̀. sẹ́yìn pé ìbò sì ni wọ́n bá yọ ife kan wọ́n ò rojọ́ wákàtí mẹ́rin Wákàtí ó mẹ́rin. kàn gbèsè rí ni yóò dálẹ̀ ló bá kan náà. kásùbà lórí 40. Allah. وداوي لسقم القلب àríkọ́sẹ̀ bá a ti bẹ̀ lọ́n bá a ṣe pè ọ́ lọ́n bá a ṣe sìn bá lọ́n a ṣe ń sin lọ́hún. ó gbọ́dọ̀ wà lára àfa Lára tóró ní àfáà. kíbla fún ọmọ kéwé Allah. وعمر خرابه dákun ẹ jí n ṣàlàyé fún yín lálẹ́ بذكرك مولانا ẹ gbọ́ látara àfa látara àfa. wẹ̀lẹ̀ ẹ gbọ́
qudwatul akhlaqi al-fadila. Allahu akbar. ìwà gidi gbọ́dọ̀ wà lára Ìwà àfa. gidi. Ìwà gidi. níjọ́ tí ẹ ti ń tẹ̀lé mi ká n mọ̀ fi pọ́npọ́n láyàn lórí ríkẹ́rí mi. Rárá. Àjòdò. ṣé mo yọ̀ gòrí ni. Rárá. àfa tá a kọ́ ọmọ tì lọ́dọ̀. Ta kọ́ ọmọ ti lọ́dọ̀. yóò jà ní mọ́sálásí àlùwọ́lò ìlú yẹn. Àlùwọ́lò ìlú yẹn. kí ló sọ fún ọmọ kéwù. Kó náà wọn ìwọ lọ sàlùwọ́. wá àlùrọ. Àlùrọ̀. Yóò ju tàfà rẹ̀ lọ. yóò wá pè é láàárọ̀ yóò wá ẹ wá. Ẹ wá. ẹ jẹ́ nǹkan ẹni mọ́tàgbà mọ́lẹ̀. ẹ lọ́wọ́ eyín ọká. Èèyàn ká. ìrú èrè. Ìwé èrè. ẹ dákun. àtàkékè. àsìkò tó yẹ kí n kọ́ tafsir. Kẹ́kọ̀ọ́. tó yẹ kí n kọ́ hadith. Kẹ́kọ̀ọ́ àdìs. àwọn nǹkan oríṣiríṣi. Àwọn kan oríṣiríṣi. wọ́n á sà ń kọ́ wọn ní tí wọ́n fi bayé jẹ́. Wọ́n ìbáyé jẹ́. àáfàá gbọ́dọ̀ lè fi ìwà tó dáa nu ọmọ kéwù. Àwọn ọmọ kéwú. Ìwà tó dáa. because ohun tí wọ́n bá rí lára ẹ̀ ni wọ́n ṣe kí ni. Wọ́n náà máa lò. kí ló tẹ̀ dáhùn. kí wá sàfáà nìkan. Èyí sàfà nìkan. bó ṣe lọ́dọ̀ àwọn lecturers nù. Bẹ́ẹ̀ ni. bó ṣe lọ́dọ̀ ọ̀gá iléeṣẹ́ nù. Ọ̀gá ilé iṣẹ́ náà. ọ̀gá iléeṣẹ́ tó ní kọ́ ọmọ ojú 12-13 mọ́tò tí a gbé wa. Tẹ́gbẹ́ wa. mo tó jẹ́ oyè ni pé tó o bá ti ṣe freedom ó lè ní ọmọ ìjà. Bẹ́ẹ̀ ni. ẹ má wulẹ̀ fẹ́ nogun ẹnìkan gbogbo ọ̀gá ni ò fẹ́ dà á mọ́ ó lè lẹ́yìn náà. Olè lẹ́yìn náà. Olè lẹ́yìn náà. sìmẹ́ǹtì Ó yá. láì pò mu Láìpò àpò mu. méjì ṣe míìsì. Ó sì wá ara. Sìmẹ́ǹtì wa dábẹ́rẹ́. Irin. kòtò mẹ́rin wọ́n wọ̀ wọ́n máa kó èso Wọ́n mọ̀ késo. sínú tìsàlẹ̀. Sínú mo rọjò tìsàlẹ̀. fún ọ níbi tó fi ń bí mi ọ sí àgbákò. وداوي لسقم القلب وعمر خرابه بذكرك مولانا فسبح وهللي. والكرم. نعم. a gbọ́dọ̀ rí ìwà bí ẹ ṣe pọ́n ní lílára àfà. Lára àfà. lọ́mọ kí ni fún ẹ ṣe kí ni. Lọ́nà fi máa pọ́nyàn lé. kò sí èyí tí ó ya wèrè because wọ́n ti rí i pé ọ̀ ẹ́ ṣe wèrè àfà. Ó ṣe wèrè àfà. wèrè àfà lójọ́ mọ́ kí ó ya wèrè. Bẹ́ẹ̀ ni. وغير التقى يأمر الناس بالتقى طبيب يداوي الناس وهو مريض غير تقي. وغير تقي غير تقي. يأمر الناس بالتقى غير تقي. وغير تقي. تقي you olùpáyọ̀ Ọlọ́run yàmúrù náà sàbí tukọ̀ wọ́n pa àwọn yẹn lásìkò pé kí wọ́n máa ṣe kí ni onígẹ́rù tàkìyì. وغير تقي ẹni tó ń wò páyọ̀ Ọlọ́run. يأمر الناس بالتقى ó wá páyàn láṣẹ Yóò pààyàn oníkó máa láṣẹ. bẹ̀rù Ọlọ́run. Kọ́ máa bẹ̀rù Ọlọ́run. طبيبا ọmọ tẹ́ ẹ kó lọ tẹnu ọmọ wúrí òkú ká Tẹnu mọ́ wúlò kí lẹ́ni kí wọ́n máa ṣe ń lé. Kí lẹ́ni kí wọ́n máa ṣe ń lé. ń bọ̀ ọmọdé yìí wọn ò dá mi lóhùn mọ́. Àbùkọ́ kọ́ mọ́ lọ. ẹ gbọ́ wà kúndùn tó ta wá àtọ̀ yìí. òun náà nà kára bí a ṣe lárúbáwá máa dorí èèyàn rútọ̀ bá sọ̀ra ó kú bọ́ọ̀sì wa tú kejì Òkúbọ́sẹ̀ tó ọmọ àfitínà Ọmọ fìtínà. torí wọ́n gbédè púpọ̀ lọ́ba múrọ̀ sọ jù. Ọmọ ọ̀rọ̀ sọ jù. lọ́wọ́ tá a gbọ́dọ̀ rí Tá a gbọ́dọ̀ rí. wà kúndùn wà tó lè hẹ́l mi. àáfàá tá a kọ́ fún gbọ́dọ̀ àríkọ́sí àmúmọ́ra gbọ́dọ̀ wà Ó gbọ́dọ̀ wà. ìfaradà. Ìfaradà. èmi á máa mú gàrí tí mo sì lówó àwọn ọmọ mi mọ̀ mo ní owó òbítíbitì. وغير تقي يأمر الناس بالتقى máa jiyàn ní òsín pa òun lọ́n wò lọ́ọ̀kan Lọ́wọ́ lọ́ọ̀kan. kọ́wọ́dún tẹ́ fi kọ́tí. Àbí. طبيب يداوي الناس وهو مريض. ṣùgbọ́n tí n bá ní kí n máa ṣe bẹ́ẹ̀ ẹ dòlè lábẹ́ mi. Allahu akbar. wọ́n dòlè. Ó dole. ó yẹ kájọ yí ẹ pé àwa náà ti wà bí wọ́n rí àjìyà Àjìyà. so ẹ jẹ́ á máa jìyà lójú ọmọ kí ó díẹ̀ 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 díẹ̀. tá a bá ní káṣẹ bá a ṣe tó ibi tá a tó ní ó ti fẹ́ gbé Ní o ti fẹ́ gbé. yóò báyé jẹ́. Alónú ọmọ ju orúkọ kan lọ́jọ́ kan. ọ̀ tiẹ̀ wàá ròyìn bó o ṣe jìyà rí fọmọ kí Ọ̀ròyìn. kó lè bá a mọ̀ pé tó ń bá jìyà wọn ó jọrọ̀. Ó jọrọ̀.
yóò dà fún ọ ọmọ kí rẹ wá lọ dé fìlà 150,000 150,000 lẹbi pé sẹwò lọ ń ṣe iṣẹ́ wo ló ń ṣe sọ ti ṣiṣẹ́ sá sọ ti dàfà sọ ti dàfà títa lọ bàjẹ́ tó fi wúrú èyí múrò wálé ilé ìwálé ó wá ní mẹ́rin múra ustaz yìí náà kó mẹ́ta ẹ̀yin náà kó mẹ́ta sọ yẹ kọ́ lè dé sọ yẹ kọ́ lè dé bolo ẹ̀káre ẹ̀káre nu gbogbo yín wọ lọ lálùbáríkà jù ó ní ó ṣòfò jù. òní ó ṣòfò jù. وغير تقي يأمر الناس بالتقى tẹ̀lé mi jèrè. طبيب يداوي الناس ومريض. n tá a fà mí ò lè ṣe tí ò lè ṣe ọmọ ní ẹjọ́kọ́ yìí mo ẹ̀sìpẹ́lì wọn kò lè kéwòn ni ẹ̀sìn máa ń tiẹ̀ ṣe lónìí mo ní kó lọ tú yàrá wọn kó dá wọn ta kán dá wọn ta ní tí n sọ fún wọn tẹ́lẹ̀ mo ní ẹ tú yàrá wọn ẹtù gba wọn tú yàrá ẹlòmíì. wọ́n tú yàrá ẹlòmíì. Allahu akbar. ọmọ wọ̀nyí ọlọ́forí jìn. amiina. bàbá wọn ti ń kó jáde. n tán kówó de. wọn á ní wọn lọ kó bí wọn wá sẹ́yìn lẹ kàn lé ìtòrí mi ò kàn. èmi ò kàn lélẹ̀ yìí o. gbogbo kẹ́kọ̀ọ́ ni àáfàá máa kọ́ ọmọ kéwú. gbogbo nǹkan kọ́. ẹ̀ mọ̀nà tí wọ́n gbà yá yàkuyà lónìí. طبيب يداوي الناس ومريض. وقدوة الثبات ẹ gbọ́dọ̀ jọ mú mọ bí ẹ ṣe dúró ṣinṣin bí yàrá fẹ́ jẹ ọmọ kéwú. bí yàrá fẹ́ jẹ ọmọ kéwú wọ́n sì máa dúró ṣinṣin. ìmúlọkọ mi kẹ ń wà tún gbé ọmọ kéwú lẹ́sẹ̀ láti bí dé Kaduna. dé Kaduna. mi ò lè fẹ́ ládùn ni. amẹ́rin kan wà ń bẹ̀ yẹn èmi wọn jọ sùn lórí ìtẹ́ ní báyìí wọn wà tọ́ sí mi là wọn sùn lé mi lórí n bá jí n wà hànrún àti so. n bá ní ẹ̀pà náà tí mo náà dé wọn wà wọn sáré lórí fíìdì ìrẹ̀ránu o bẹ́ẹ̀ ni kò sí nítòsí wọn èmi àtàwọn là ń jọ sùn fà àwọn náà nọ́dọ̀ kan yẹn. àánú lọ́ọ̀kan. bóun wọ́n ṣe jẹ́rìí mi pẹ̀lẹ́bọ lẹ́rù àfáàsì ní kọ́kọ́rọ́ yàrá ìwọ̀ kí ló kó bẹ́ẹ̀ tóbi da ìwọ̀. àmì jèrè kí ló kó bẹ́ẹ̀. kí ló kó síbẹ̀. àpótí wo lọ tìpátá ọlọ́kọ́kọ́rọ́ rẹ mi. tọlọ́mì. owó kọ́ ó sì lè lò kì í sí owó. èsòwò. bó o lọ wí. وغير تقي. agbọ́dọ̀ lè kọ́ ọmọ kéwù ọmọ kéwù àwọn àfà bí wọ́n ṣe máa dúró ṣinṣin gbogbo wọn ò dáwọn dúró mo dúró ni. bẹ́ẹ̀ni. bí ẹ bá sáǹtò lọ kún wa. bẹ́ẹ̀ni. by fire by force lẹ́bi dà fà báwọn. àbí àfà ọmọ dààmú ara rẹ̀ ibi tí ń sùn ní ẹ wá mú dájí. يأمر الناس بالتقى. lọ́dún tí n ti ń tẹ̀lé mi ká ǹjẹ́ yí padà dùn ní síbẹ̀ yìí náà ni síbẹ̀ ẹ sá mọ̀ọ́mọ̀ mi ni tí n bá kọ́ ẹ níwà mí ni wọ́n ti lọ́ọ́ máa jalè lu mi. Allahu akbar. àáfà gbọ́dọ̀ lè sẹ́nu po. kò lè sẹ́nu po. ọ̀sẹ̀ gbọ́dọ̀ ò jẹ́ kó yí ẹ pé kì í ṣe owó ló wà ń di kéwù o àmọ́ tó bá bá àná náà pàdé ọlọ́wọ́ ń bẹ̀. dìkírí àfọmọkéwù rẹ. bẹ́ẹ̀ ni jẹ́ ó mọ̀. má jẹ́ oyè pé àfàyèké là ní lówó bí o bá ti ní mọ́ yóò máa jalè. gbogbo sẹ́nà kẹ́ ń lówó ń bẹ̀. wọ́n ń kàwé tẹ́ ń tòsí. tòsí ń díẹ̀. tí bá ta àwọn jẹ tó jẹ kọ́bílà wéré tó. tí a bá wo ojú jí wọn tún yí padà sódì. àyèmá yẹ tí bá ta àwọn tó jẹ débi àtàǹpàkò. dọ́bù sílípàsì kan sí èrè tó fi mi tẹ̀ yóò tún lóyin tí yóò tún jẹ àwọn ṣáàtì kan tó ti sí èrè tán tí wọ́n bọ́ lọ́rùn àwọn èèbó tó kú dànù tí kìíní fúlò wọn máa ṣe bí tí àgùntàn èyí ní gbòòrò lọ wí jèrè. ilé ti pàlàbà. طبيب يداوي الناس ومريض. kí ló dé. ṣàlàyé fún ọmọ rẹ pé ẹ dúró ti kínní bí a ti jọkọ yìí ṣe mo náà kàdé oògùn wọn fún yín rí èmi kì í ti ní èmi ò lówó Ọlọ́run tó lówó ló bá mi ṣe.
ṣùgbọ́n tó lè kàn lọ́rùn tí ó yọ ọmọ kí ó pé máa ké lọ. máa ké lọ. yá nafsu sihi abada. يا نفس سيحي أبدا jòkó ti kéwù ọmọ kéwù mi. ولا تحبي أحدا. má sọ kí mansion lọ fẹ́ kọ́ mbẹ́. bẹ́ẹ̀ni. ọlọ́run ni ọ wá lọ. ọlọ́run ló mọ tí ó fi ṣèní fún ọ. Allahu akbar. ó ṣèní fáwa. alhamdulillah. إلا الجليل صمد يا نفس موتي كمدا. jama Naam. gbèsè tí àáfàá jẹ ọmọ kéwù àmánà rẹ̀ ni mo tú. Allahu akbar. kọ́ ni tí ó fi mọ Ọlọ́run. tí ó fi mọ Ọlọ́run. kọ́ ni tí ó fi yí ayé ó fi yé pé kì í dùn bọ̀rọ̀. èyí dùn bọ̀rọ̀. khairu kìíní kan tó máa tú lá kìíní kan fi sọ́ra ọ̀ràn tí ní sí. خير الزمان ọgbà. فلا يجيء بسرعة. síbẹ̀ wọ́n tó tún gbé abẹ́rẹ́ kìíní yẹn. والبيض سوف يصير يوما ديكا. ẹ̀yin tẹ́ ẹ rí yóò di àkùkọ ńjọ́ kan. yóò dàrú kọ́njọ́ kan. ọlọ́wọ́n ní káwọ́ kọjá yìí ká kọjọ́ ọ̀run. bẹ́ẹ̀ni. níbi ìdúróṣinṣin. níbi ìdúróṣinṣin. ìdúróṣinṣin. لا تقنطن. àbí ẹ̀wà ayá dípúlọ́màtì. bẹ́ẹ̀ni. ẹ̀yin tẹ́ ẹ bá mi rà kọ́ ẹ̀. إذا الزمان نباك وإذا نبا فالله قد يكفيك. خير الزمان لا تقنطن. ó lè yan àfa kí ló tẹ̀ ń jákàn. kí ló tẹ̀ ń jákàn. ń tọ́lọ̀ wọn ṣe ṣe àyè obìnrin ni ó ṣe. ayé obìnrin ni ó ṣe é. ń tọ́lọ̀ wọn ṣe sórí èèyàn ni ó ṣe. لا تقنطن. tàwọn tí ń gẹ́rì òkú lẹ rí tàwọn tí ń ya lẹ rí tá a bá dá àfa nísìn tá a bá dá sí mẹ́ta ẹgbẹ́ dáadáa báyìí tá a bá dá sí mẹ́ta ìdá méjì tí wọ́n bá mu tí wọn ò gbádùn. tí wọ́n bá mu tí wọn ò gbádùn. ààrẹ náà ni. ààrẹ náà ni. ààrẹ ni. bẹ́ẹ̀ni fún ológo. àwọn náà jókòó yìí wọ́n rìn lókòkò lórí. níbo. èyí àti wọn mo ti kú tara rẹ̀. àbí. jísà máa ń dà bó lọ wí jèrè. لا تقنطن إذا الزمان نباك. kódà bí mo sì níwájú yìí Naam. ń tóbi rí òun mọ́bi jẹ. sótún tán. sótán. وإذا نبا ẹlẹ́fẹ́ fàṣẹ wa lọ mutí yó. ẹ lọ mutí yó. ó wá yàgbẹ́ tán ń fi ìtọ́ tábà. ń fi tọ́ tábà. ń fi ẹ̀gbin fọ ẹ̀gbin. ń fọ ẹ̀gbin. ló ń fẹ́ ṣàìsàn wà lọ fa igbó yó. فالله قد يكفيك. sáà tí ń kó wá ètò ìpín bí ẹ ṣe kún ọ wá. wọ́n ṣe kún ọ wá. wọn ò mójú ọlọ́run tàbẹ̀ kan tó dúró lẹ́tùn wá hágbó fún. àbí. àwọn tí wọ́n ti mú ọ̀dàn kan tó kún ọ délé kéwú. kún ọ délé kéwú. wọn ò délé kéwú pẹ̀lú ojúbọ̀rọ̀. ojúbọ̀rọ̀ kọ́. wọ́n ń yọ nílẹ̀ nínú ẹ fi kún ọ wá. ẹ̀ kún ọ wá. wọ́n tẹ́ lómi délé kéwú ni. wà lọ gba búrẹ́dì. ó débà yẹn jálẹ̀ nù ọkọ̀. àbálẹ̀ kan tẹ́lẹ̀ ní mo ní bọ́lẹ̀ ńlá náà débi ọmọ ẹgbẹ́ nù. màá sọdún kẹ ọ̀dọ́ máa sọdún nù sáìtì ìwọ̀n. لا تقنطن إذا الزمان نباك. kí ló tẹ́ yorùbá nábì. وإذا نبا فالله قد يكفيك. jẹ́mọ̀ ní náà. kí wọ́n ló dé tí ọmọ ọ̀dọ́ àfà tí wọ́n fi ń sí èrè ìkọ̀ọ̀kan wọn. tó fi ń sí èrè. lọ́dọ̀ wò sí èrè lọ́dọ̀ ń ti ya ọlọ́mọdé á sí èrè tábìlì lọ́bọ́ lọ́wọ́. amiina. kí ló dé. tí wọ́n rìnrìn kùnrin. tí wọ́n gbọ́kànlé pé àfi tí wọ́n bá gbé látòkè ẹni tí ò bá gbé nsàlẹ̀ tó gbé látòkè ìsàlẹ̀ ní bọ̀. àti ibìkan sí ibìkan ni. ògbéná àjò láti sórí kẹwàá ọtí tọpinnu
kí lift yẹ kó máa já wálẹ̀ àbí lóko ọmọ jáwálẹ̀ ló kù. ìsàlẹ̀ náà ti ga lókè ọmọ tí ń kéwú lọ́wọ́ tí ń kéwú lọ́wọ́. kí ló fẹ́ gbà mí Lexus Jeep. àbí. jàmá wọ́n ṣe bẹ́ẹ̀ kò sẹ́ ti ń chẹ́ẹ̀kì wọn. bẹ́ẹ̀ ni. ìkan náà máa wá kí n sọ gbangba àtà lónìí ọ̀dọ̀ fẹ́ tẹ̀ mí sùn bábà ògbà tèmi mo ní ìgbà tiẹ̀. ń gbà tiẹ̀. kí ló dé mo ní ọgbọ́rọ̀. àwọn tó ń bá rìn ò tẹ́ mi lọ́rùn. èyí tẹ́ mi lọ́rùn. mo yọ ọ́ kò nọmọ tí mo kọ́ ní kéwù. Allahu Akbar. yóò wá fẹ́ ká máa ṣe nǹkan kò ní fẹ́ dúró bí ọmọ kéwù. yóò wá kó owó tí wọ́n gbà lẹ́nu ẹ̀rọ mo ní wá ju ta ni dọ́tí ẹ̀ mú wa sọ bá mi lólòsì ni. àbí. inú ọgbà mi lọ́ọ̀tì máa fowó sakọ àbí máa ṣe wẹ́wẹ́ láti orí lẹ́sẹ̀ ni. èló lọ ní tó jẹ gbèsè kún èló lọ ní. àbí tí ń gbọ́n tó lọ jẹ gbèsè. lọ jẹ gbèsè kún. bí bá san àfààyàn tí ògbọ́n ti ń pè é sí sálága òjòkó. èló gan lọ ní. mọ́tò kan tó ń gùn tó bá yọwọ́ sọ ní mi tó lè gùn mọ́ ni. sọ ní mi ó dọ̀ ọlọ́kadà. kí ló fà á self discipline kò sí fáwọn ọ̀gá wọn mọ́. àáfà tí ó bọ ọmọ kéwú wí tí ń tàn mọ́ tó ti tó ní tó pọ̀ ó tún fẹ́ fún aṣọ lára ọmọ kéwú gbogbo wa di wèrè kò lè bá wí wọn ní ẹni fẹ́ jọ́sùn bàbá kò sí tí ó sọ àjọ náà ni. sọ bébè rẹ bá jọ náà. àbí wàá sọ ká gbọ́. ọ̀nà gbà ń bẹ̀. àtẹ̀ntẹ̀ ti ké olú àtẹ̀ntẹ̀ wà ń bẹ nísìn àtẹ̀ntẹ̀ ń ké lọ́wọ́ tá a mọ̀ pé ń yàrá rí pé wọ́n mọ̀ lọ́ọ̀ dán bó lọ́ọ́ dán rí ṣé wọ́n ti dán ni wọ́n àkàṣẹ̀ nkẹ́tọ̀ ti dán kí la fẹ́ jẹ lára rẹ̀ ọ̀bọ̀dún tá a ti ń dán bọ̀ dídán wa náà òbí rẹ̀ rí náà fi kọ́ wa dọ̀ wa kó mọ̀ ya káàkiri sẹ́ńtì lè bá wí kò sí àyàfi ń da ọkúnlẹ̀. khayru zamani. elebọn mi kéke wí. fala yaji'u bisur'atin. ẹgbẹ́ tó fa lónìí. wọn ni kílẹ̀ àkọ́kọ́ ń bẹ̀. al-qudwatu as-sayyi'atu min al-mu'allim. àríkọ́sẹ̀ ibú lọ́dọ̀ àfa. kó máa ní mo fẹ́ ṣe ìyàwó ẹ má gbọ́ ẹ̀yin ọmọ mi ẹ lọ dá wa mo fẹ́ lo 50 million. ẹni tí o bá mú tiẹ̀ wá yóò ṣe àgbákò. nàró kí ni wọ́n mú wa. kí ló mú wa. màálù mẹ́wàá látọ̀dọ̀ tiẹ̀. sẹ́ńtọ́ tẹ fírì kí ọmọ lọlé ẹ kówó tẹ̀lé ẹ ni. ọmọ tẹ táàgì wọ̀nyí. sówó lẹ mẹ́rù wọn lọlé. sówó ni. ẹ kó máa ga lọ. khayru zamani. gbogbo ilẹ̀ dúró ń bì tani mo táàgì rí. kò sí. ọ̀yàn ní kílódé mo ní kàn fowó gbádùn lọ. ẹ máa náwó yín. bẹ́ẹ̀ni. ọlọ́run fẹ́mi náà tèmi. wàláì. èmi ṣe àgbà lọ mẹ́rì. fala yaji'u bisur'atin. mẹ́sì dàgbà tó yìí wọ́n ń gbowó oúnjẹ lọ́ọ̀ mi dì sí. wali baydu sawfa. wọ́n ti ń jẹ́ aṣáájú ní kó mọ̀ fara ní ọmọ ẹ̀yìn. bẹ́ẹ̀ni. àwọn nọ́ọ̀sì fara ní ẹ̀tẹ́ náà tó ti kọ́. Allahu Akbar. kéyìí wá gbọ́kọ̀ rẹ̀ wá kí mi iye nífìlà búrú green chocolate kan gbé kalẹ̀ mo fẹ́ gun fóṣù mẹ́jọ ọ ní sọ̀rọ̀ àmọ́ ní sàdúrà tó ìdílé ó sì mọ̀ pé ní méjì ẹ má jáde lé kí ó mọ̀ ẹ tó gba mọ́tò wa yóò gbà yàwó wa bọ́ọ̀sì ní dísáìtì mọ́nu. lọ́wọ́ epo wa tí mo dà sí irọ́ ni. wọn ò dá mi ló mọ́. àwọn aráàlú kọ́ ṣe àwọn àfọ̀ròyìn mímọ̀ mọ́ lónìí àfọwọ́ kò sí pé tẹ́ ẹ bá kéwì ẹ dé yẹn ẹ lọ jalè kí wọ́n fi sàfà lókù lónìí. ẹ lọ pààrọ̀ ẹ lọ yí padà. àfà àti wò dá láàmú. nítorí tí dáadáa jẹ́ wà tí ń bẹ wà láì tàdí láì wọn ò pè mí rí pé mò ń kàn báyìí wá wọ́n sì mọ̀ pé mo ní. èmi ní màá wúra mi pé n tó yí àfáà mi ni. ló tẹ̀ fún ọmọ kéwú. àwọn ọmọ tí ò tí ì yàn ẹ gbé wàhálà lé ẹ lọ́rùn.
àwọn ní òsì bí tí rí ọ̀sìn kọ́ lọ́nà bú. ó kò kọ́ kí ni. Allahu akbar. khayru zamani. ọ̀rẹ́ yín ló àfa wa ní kíní lò. ẹlẹ́kọ̀ọ́. fala yaji'u bisur'atin. jáde wá tù sí kiri ọ. والبيض سوف يصير يوما ديكا. ẹlẹ́kọ̀ọ́ yẹn gan. lára àwọn tó sun abẹ́ dẹ́kìnì ni. bẹ́ẹ̀ ni ẹlẹ́kọ̀ọ́ yẹn gan. ti da afa ńlá ẹ jẹ́ kó síbẹ̀ afa ńlá ńlá nítorí tó jọ pa á lóru. àtọ́wá. khayru zamani. gbàtí kí o ti da afa àtẹ wọ́n tún wá gbé ń bí. wọ́n tún wá gbé ń bí. jẹ́ múrísídù wọn. Allahu akbar. gbénulé. fala yaji'u bisur'atin. ẹ gbọ́ látara àfa. látara àfa. wọ́n sayid ẹni tí yẹn bá gbà lọ́gàá nígbà míì ó lè ṣìyàn lọ́nà. ó lè ṣìyàn lọ́nà. kọ́gọ́ máa sọ fún ọmọ yẹn. wọ́n sọ fún ọmọ yẹn. mọ́tò rẹ̀ ò tí ì di mẹ́wàá ni. mọ́tò rẹ̀ ò tí ì di mẹ́wàá ni. ọmọ rẹ̀ pé méje sọ lè pa kan. sọ lè pa kan. bọ́ọ̀ bá sì lè pa mọ́ wọn bọ̀dá rẹ̀ wá. wọn bọ̀dá rẹ̀ wá. ló ń pa ẹ̀jẹ̀ lásán náà. ẹ̀jẹ̀ rẹ̀ lásán náà lò. ọmọ sólẹ̀ ni. ọmọ sólẹ̀ ni. àṣebíyà rẹ̀ ti dàgbà kárí ẹ̀ dànù. wọ́n sì fowó sòkú ẹ̀. àbí ń tọ́ nínú. ṣé tí wọ́n sọ fẹ́yìn ọ̀dọ́nu ẹ̀ sì òfò. lẹ́yìn tẹ́ fẹ́ lo ìyá àti bàbá yín tẹ́ fẹ́ lu ọmọ yín tẹ́ fẹ́ lu ọmọ ọlọ́mọ. bẹ́ẹ̀ ni sọ fún yín níwáàsí ẹ̀yin bíi bí burúkú yìí. ẹ bá ti ẹni nǹkan tó gbọ́kàndé ó jí ni ó ní ní ó ti arrive. ó arrive lọ́nà ara ọlọ́nu. khayru zamani. ọmọ yẹn ti débẹ̀ bólódé. bólódé oní tí ń bọ̀ tẹ́lẹ̀. mo ní bórí òkú bá tán for the past 20 years báyìí. bẹ́ẹ̀ni. tí ní kẹ́kẹ́ tó rí òkú bá tán tálàyé ni wọ́n máa lò. wọ́n máa lò. tí wọ́n máa lò tálàyé nísìnyí. wọ́n máa lò nísìnyí. wọ́n lọ kí wàá sí mi kan wá nísìnyí tí mo nìkan ló fi hàn mí tí mo gíní blue báyìí. bẹ́ẹ̀ni. mo ti ṣẹ́ẹ̀tì lé 15 years. bẹ́ẹ̀ni ẹ̀nà ló ṣe báyìí. tí mo nà ró báyìí. àṣé mo sọ kalẹ̀ torí òní tí ó ṣẹlẹ̀ ni. torí òní tí ó ṣẹlẹ̀ ni. ẹ ṣọ́ra yín. ẹ ṣọ́ra yín. ẹ ṣọ́ra yín fóònù fẹ́ pa yín. ó fẹ́ pa yín. ìyá rẹ tí ò ní sọ́sọ́rí ibú ni. sọ́sọ́rí ibú ni. fóònù náà náà fẹ́ fún yín fa. iPhone 15. sọ́ọ̀rì níìsì ọdún bíi tí wọ́n bọ́ ọdẹ. ẹlòmíì ń bẹnu yín ẹni tí wọ́n bẹ́ lórí à ń kẹ́dùn rẹ̀ ọlọ́run jẹ́ wà ní Jánnà. àmín. ẹni tó bẹ ọlọ́run má jẹ́ ó bọ́ ń bẹ. àmín. wọn ò bẹ́ẹ̀ yín lórí wọn ti lò yín òkú ayé ni. òkú ayé. bẹ́ẹ̀ sì lọ títí ẹ ti kú dànù. kò ló fó. khayru zamani fala yaji'u bisur'atin. jama à ń jàfẹ́ ni ó kú torí wọ́n pa lọ́nà tí ò bá mu wọ́n sì rí bínú Ọlọ́run. wọ́n rí bínú Ọlọ́run. àtàwọn akẹgbẹ́ wọn ti ń ṣerú sẹ́bẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin yòókù ò tí ì kú ni ẹ̀ ní sàárè ẹ ti kú. ẹ ti kú ọ ti jù. wọ́n ti yànnà náà yín pátápátá. bẹ́ẹ̀ni. ẹ̀yin o torí fóònù 1 million. 1 million. àkọ́kọ́ ni pé gbàrà tó súnmọ́ ọ lè bí ọmọ mọ́. Allahu Akbar. gbogbo ohun tí yóò dọmọ ló ti kó lọ. ló ti kó lọ. ló ti kó lọ. ló ti kó lọ. ó ti di kòlófó. ẹ tó bá fẹ́ wàá ṣàgbákò. ṣàgbákò. èyí ò máa sáré ká pé ìyàwó mi ò lóyún. àwọn di orúkọ. ǹjọ́ sọ rí pé tí sọ́sọ́ púpọ̀ ọmọdébọ̀ olùkọ́ rí. Allahu Akbar. wọn mọ̀ dáhùn mọ́. ẹ̀ dáhùn mọ́ ni. Allahu Akbar. ẹlẹ́ẹ̀kejì. mẹ́kàfà. ẹlẹ́ẹ̀kejì. tí ń fọrí bútà ń sọ yẹn ní kílẹ̀ kejì. kílẹ̀ lẹ́ẹ̀kejì. kí ló tẹ̀ dá mi lóhùn. kílẹ̀ lẹ́ẹ̀kejì. látara Sayyid wal Murshid. ẹ̀yin tí ẹ kéwú tán. tẹ kéwú tán. tá a fa yín ìsolè. tí ìsolè. ẹ wá lọ ní Murshidu olè. bẹ́ẹ̀ni. àfa yín kó kọ́ ilé yín o. àfa yín kọ́. ẹni tí ẹ lọ kó gbábá ló lè. bẹ́ẹ̀ni ìbẹ̀ bójú kòkòrò dé. àfa àwọn ò já sí. àfa yẹn ò já sí. lára tí wọ́n tún máa sọ àfa yẹn dólè. tí wọ́n sọ wọn dólè. ẹ̀gbọ́n wàlíwàlì dẹ́yìn. àwọn òbí wọn náà máa sọ wọn dólè. wọ́n máa sọ wọn dólè. ẹni bíi kíni. bíi kíni. ká máa gbé ntọ́mọ kápá kọ lọ́rùn. ká gbé kọ lọ́rùn. lọ jáde lé kéwù. kàdùkọ́ kéwù dé èèyàn ni. kò yẹ kó ti lọ́kọ̀. ẹgbẹ́ rẹ ti mú bàbá wọn lọ Mọ́kà. ọmọ wa ronú pé ṣé n tẹ́ mọ kàlọ́sùn mi sí ni jẹ́ ń lo kánú ẹ̀yìn méjèèjì. nínú ẹ̀yìn méjèèjì. bó bá jẹ́ kí n fi rán bàbá Mọ́kà àbí kí n fi rán ìyá. èyí bá ṣẹ́kù. ẹni bá ṣẹ́kù. tí ò bá lọ. tí ò bá lọ.
gẹ́gẹ́ tí mo sọ yìí. Abukakumullah. n tó ń ṣẹlẹ̀ nù. Ti ń ṣẹlẹ̀ nù. tí pírẹ́sọ̀ bá pọ̀ lórí Púpọ̀. ọmọ látọ̀dọ̀ òbí ìyá Bẹ́ẹ̀ni ọmọ wọn jalè kẹ́yìn Bẹ́ẹ̀ni ọ̀là rẹ ti ẹ fọ ọmọ yín lọ́kàn balẹ̀ ẹ̀yin ìyá bàbá Ẹ̀yin ìyá àti bàbá. wàhálà yín pọ̀ jù. Wàhálà yín pọ̀ jù. Wàhálà yín pọ̀ jù. ẹlẹ́ẹ̀kẹta kẹlẹ́mẹ́ni tẹ́ bù lálẹ́ ẹ̀kẹta tí sàn fàdó lè ẹlẹ́ẹ̀kẹta alihal tọ́tò lè fa àsìdá kẹ́yìn parí lè kí o tán kó wá lọ rò máwùn lórí ibú. kó lọ rò mọ́ wọn. àgáǹgì wèrè. ẹ̀ kó àfọwọ́kọ. ó ti gba ṣàhádà bí ó wà lọ yàn wọ́n rí olórí ibú. àbí lẹ́nu gbàtà náà dá yé kò tí lọ́mọ kí o tó fẹ́ yọwọ́ mo lẹ fọ́tò rẹ̀ mẹ́nu géètì ni eléyìí gbọ́dọ̀ débi mọ́ mo fẹ́ fojú kan mọ́ mọ́nàkáì torí kíni àwọn wá kéwòn ni bíbí ọmọ mi ò dáa wọ́n mú wa lè kéwòn ni ìbí orí ibú ni ẹ bí. ìbí orí ibú náà bí. ẹgẹ tí n sọ àfa akọ ní kéwòn ni blood is thicker than water. bẹ́ẹ̀ni ẹ̀jẹ̀ tó fi wá kéwòn ẹ̀jẹ̀ ó lé ní. ẹ̀jẹ̀ ó lé ní ẹ̀jẹ̀ kan ní gbé bọ̀. ẹ̀jẹ̀ kan ní gbé bọ̀ bàbá àti ààrẹ ti gbèpè. wọ́n ti gbèpè. àfa gbìyànjú ni. àfa gbìyànjú ni. bẹ́ẹ̀ sì fomi wẹ omi òkun wẹ orí olórí ibú yóò kàn máa sàn dànù ni kò lè wẹ orí ibú rẹ kó mbẹ. ẹ lè wẹ kó kò lè wẹ kó. ìbá má rí bẹ́ẹ̀ Musa sami rí yù Jìbìrìlù ló fún lọ́yàn ó sì yọ olórí ibú. ó sì wá yọ olórí ibú. ó sì wá yọ olórí ibú. ń da nǹkan pọ̀ jù. ẹ̀ ń dà pọ̀. ìbá ṣe bàbá jáde lè kí ó tán ọ̀rẹ́ lè kí ó ọ̀tọ̀ ọ̀rẹ́ tá a bá parí kí ó tán ọ̀tọ̀ ọ̀rẹ́ tá a bá parí kí ó láàfin lo kí ó tá a ké ní ìsìn ọ̀rẹ́ skul ọ̀tọ̀ ọ̀rẹ́ iléèwé ọ̀tọ̀. fine gbàtẹ́ ìjọ ń jẹ ọbẹ̀ tí ò lẹ́ràn ṣẹ́kọ̀ rẹ̀ yín ń dùn ẹ ti wá jáde ń sìn ẹ ti wá lọ láwọn ọ̀rẹ́ mi ń London inú àmì ìtẹ̀jọ kàwé ìríra yín mọ́ ní ìsìn sẹ́ni ọ̀rẹ́ ìgbẹ̀yìn tó bó ti lè rí orí ni. Allahu Akbar. ẹlòmíì kéwú tán ló lọ já sáàrin àwọn amúrọ̀bà. Allahu Akbar. jáfọ̀nà ẹ̀. ẹ̀ẹ̀kejì tí mú kẹ́yìn ó jọyìn orí ibú alihirsu ẹni bíi kíni kákan lòdì kárọ̀ ọmọ kan léjeléje kó kàn lọ ṣe owó tuntun bóyá bíi báàkì méjì mẹ́ta wọn lọ máa gba nọ́mbà rẹ̀ ẹ̀dá kàfé wá rí ilé ṣé wù nù. kí ló ná $1 ó tó lọ gbà ní POS. $1 márùn. ẹni ó dọ̀mù níjọba tó ná dọ́là burúkú wájú ọ̀ sì òfò. fún wájú mi. $1. èyí ló bí wọn ó ti débẹ̀ obìnrin ará oko dọ́là kan náà wọ́n ń jẹsẹ̀ mọ́lẹ̀ ọmọ ti débẹ̀ onímọ̀ra ọ̀ sì òfò. ó pọ̀ níbẹ̀ dọ́là kan tí mọ́lá òde gbà lọ́ọ̀ rẹ̀ dọ́là kan tí wọ́n fi ń nù dínú ìbò tí wọ́n dànù tó wọ́n ti yìnyín kan sáré bíi bọ́là tó kó wálé. ọ̀pọ̀ ẹnìkan dọ́là kan tó ní oníwà tó ju agbo yìí ó lè wọ́n mú dọ́là kan ó wá lòdì kó ti kó àáfàá tó wà mí ò lajú ó wá ná dọ́là ẹyọ kọ̀ọ̀kan mẹ́wàá àfàgọ́ ẹ bá ń kó èmi ní kò yà kòmó náà lérí iṣẹ́. mo kí o gba dọ́là lónìí. khairu zamani. n tí wọ́n fi ń pa àwọn obìnrin kùnù náà tá à ń wí dọ́là ẹyọ kan náà nífa $1 yóò sì sunrun mẹ́jọ. Allah. fake life. yóò débi tó ti sẹ́nu. fake. wọ́n gbé 500. fake people. bọ́lọ̀ wí jèrè. khairu zamani fala yaji'u bisur'atin. wà rí rìfáàkù sùúì alábàárìn ibú. kẹ́yìn ó kéwú tẹ́ kó wà lọ́wọ́ alábàárìn ibú àwọn dárí àgbọ̀n. mo máa ń pè é lóòrèkóòrè má ní ẹ̀yin lọ́lẹ́ ara yín o tẹ́ ẹ bá lọ yẹ ọ̀rẹ́ ta wọ́n kó bá yín ẹ̀yin mo tírẹ̀nì bákan náà ẹ̀yin lè bá ara yín ṣe ẹlòmíì tẹ́wẹ́ bá ní yóò yọ yín lẹ́sẹ̀ lẹ̀ ọ̀tọ̀fà ọlọ́fẹ́ lọ yẹ ọ̀rẹ́ kan tó màrí tẹ́lẹ̀ pẹ̀lú ògùn ọ̀rẹ́jọ́ ni wọ́n mú. Allahu Akbar.
wọ́n á bọ́ lọ́dọ̀ rẹ̀ ọkọ̀ mọ́dọ̀ rẹ̀. wọ́n lu ọkọ̀ ọjà kan rántí pọ́ mọ̀ fà ní ọ́ Allah. wọ́n ti sí ọ́ lu tó nìyí ló ti yí ọmọ ìlú wo ni ọkàn máa dá kọlu tí ò sí láyé ni lẹ́sìn fóònù mi ń pa fóònù ni tóbi tí mo rán ọkọ̀ lọ bẹ́ẹ̀ni. èmi rìnrìn kùnrin àwọn ọ̀rẹ́ mi ní èdò ni bí ṣe ń kọ́ kánú àwọn mi lọ́rẹ́ mi ń kọ́ káàkiri ọlọ́njà rí i pé. àwọn ọ̀rọ̀ ẹ lọ wọ́ ọ̀rẹ́ bú ọ̀rẹ́ bú. ẹ̀yin àfa kéékèèké ọ̀rẹ́ bú ọ̀lẹ́ ní ọ̀lẹ́ ní. ẹ̀ lè yáyàn láge yín ọtí lẹ̀ rọ́ọ̀bẹ Allahu wọn ò gbé lọlé àlùwàlá rí kò kú olórí tébù rí kó lórí tébù rí. wọn mọ̀ rí fílẹ̀ ẹ̀ ni wọ́n ti ní wèrè kan tó mọ̀ sí bí ẹ̀yọ́ lóńgò ẹyọ lóńgò. ọgbọ́n mi á na ẹni ìlú gbó ẹ̀ lórí lọ́wọ́. tébù. khayru zamani fala yaji'u bisur'atin. ìgbà tí ò bá dáa tí ó bá dáa. ayé tí ò bá rọrùn tí ó rọrùn. kì í wá kíákíá Kì í wá kíákíá. ẹ̀yin ọ̀dọ́ àfa ẹ̀ má sáré kíákíá kẹ́hìn bá kánjú kú. kẹ́hìn bá kánjú kú. kẹ́hìn bá parí ẹ̀sẹ̀ wọn. ẹlẹ́fẹ́ sóògùn ẹ̀fẹ́ owó sógun owó. àwọn anídìí tí ń bóde lójú egbò aláàárẹ̀ ìdín ìdín. kẹ́mọ̀ fẹ́ nu la kẹ́hìn fẹnu ńlá. Allahu akbar. orí rẹ̀ mọ̀ gbúrú ìdín ìdín. wọ́n fẹ́ nu sà ìfẹnu sá. bí adìẹ adìẹ ni àti ní ìsàdìẹ adìẹ kan kò ní yẹ ìdín tó lè jẹ. èyí náà dákẹ́ ẹ dákẹ́. kí wàá ní tó ń sàwọn àfa wọ̀nyẹn ẹ gbọ́ wàlúfàrọ́ọ̀k gbogbo àfa tó bá ti dilẹ̀ tó dilẹ̀. yóò gérí kan yìí ni yóò gérí káyìn ní. tí ò mójú tó kéwù tí o mójútó kéwú. èyí ń dúró àkọ́kùn kí wọ́n á múra kí n ṣàdúrà báńkì àyà kan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم. ọlọ́run ọba fún rẹ̀ fún ara rẹ̀. ó ló gbé òjíṣẹ́ kan dìde ànábì Muhammad sallallahu alayhi wa sallam. láàrin àwọn omi هو الذي بعث في الأميين رسولا مقدم. منهم minhum láàrin àwọn àìláìmọ̀kan tí wọ́n sara wọn jọ tí sára kò wọn yé jọ tí nǹkan ò yé. ọlọ́run ló yọ òjíṣẹ́ láàrin wọ́n wọn yóò jíṣẹ́ láàrin wọn. gbogbo ẹ̀ tó lọ́n bá ti ránṣẹ́ ó níṣẹ́ lọ ó níṣẹ́ lọ́wọ́. iṣẹ́ ọlọ́run jíjẹ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ ni iṣẹ́ ni iṣẹ́ ni. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ nù bí mo ti ń ṣe iṣẹ́ ni mò ń ṣe iṣẹ́ ni iṣẹ́ ni. àti kóyàn kúrò lọ́nà àánú kó o lọ́nà àánú. iṣẹ́ ni iṣẹ́ ni. ẹ̀ ń ṣe correct ní sẹ́ńtà wọn chẹ́ẹ̀tì mẹ́wọ̀n tí o gbọ́ Tí o- obìnrin tí ń fi ayọ̀nù ju ọkọ rẹ̀ Bẹ́ẹ̀ ni. ọkọ tó yọ ọ̀bẹ síyàwó Yọ ẹ̀ ọ̀bẹ síyàwó tó ẹ̀. lẹ̀wọ̀n bí ẹ̀mẹ̀wá tí o gbọ́ wá sí ní ìgbọ́ tí èyí padà tí ó fi yí padà. tó bá rí bẹ́ẹ̀ iṣẹ́ là ń ṣe. iṣẹ́ là ń ṣe. Bóyá يتلو عليهم آياته. kó máa ké fún wọn kó wọn ké fún wọn. àwọn ọgbà ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni. ẹ gbọ́ kákó èèyàn jọ ká ṣe tafsir fún ká máa ké ká máa ké. gbogbo ọ̀rọ̀ Ọlọ́run fún wọn iṣẹ́ ni iṣẹ́ ni. àwọn tọ́lọ́run rán á sí ni òjì ó diṣẹ́ ní òjò díṣẹ́. àwọn àfa àtẹnusíṣẹ́ ẹ̀sìn tán iṣẹ́ ẹ̀sìn. ó yẹ ká ti náà tí ó dìde pé má wulẹ̀ dààmú ẹ wọ́n wulẹ̀ dààmú. tó ọmọ jẹ ni ntọ́ ọmọ jẹ rèé. tó bá sì jọ ni èmi ń gba ustaz èmi ń gba 150 lóṣù 150 lóṣù. mo yọ̀ǹda 10,000 fún yín 10,000 fún yín. káwárí èèyàn mẹ́wàá èèyàn mẹ́wàá. tí ẹ volunteer pé máa jí sí wọ́n Ọlọ́run jíṣẹ́ ọlọ́run. ń tọ́ ọmọ jẹ ni wọn ò ní wọ́n kòbíkòbí wọn ò ní wó kòbíkòbí. gbogbo yín tẹ bá ní ayọ̀ àti olówó kù èèyàn ńlá tó fẹnu gún àfa kan pé ń ṣe bára ṣe é tọ́jú ẹ̀ ní tọrọ owó ká àbí ṣe ìyá sí ni. oníyàwó lọ́mọ ó níyàwó lọ́mọ. ó sì kọ́ ọmọ ń kéwú ọmọ 15 ẹ̀yẹ kù méjì bẹ́ẹ̀ ni. àárọ̀ ọjọ́ ìnáwó lẹ́yẹ kan lẹ́yẹ kan. èyí ń ṣẹ̀ṣẹ̀ wòlímọ̀ fọmọ kan àbí. bí ìbáṣepọ̀ yíwọ́ fún ọmọ kan ọmọ bó ní kan. òkè bó ní òkè. ó yá ويزكيهم. kó sì máa purify wọn bẹ́ẹ̀ ni. kó wọn tẹ́síkìyànù kókó wọn jọ kó nù wọn ní kó Ọlọ́run nù wọn lọ́lọ́run. iṣẹ́ ni iṣẹ́ ni.
ويعلمهم الكتاب والحكمة. jẹ́ tu wà kìtàbà lọ́tọ̀ kó kọ́ wọn ní tírà kó kọ́ wọn ní àti tírà ká dálé kéwúlẹ̀ ká kọ́ wọn ní tírà ká kọ́ wọn ní tírà àríwá tí a àyọ̀ ẹ̀kọ́ àṣìṣe ni. àṣìṣe ni. Àbí ó wà lẹ́nu iṣẹ́ àbí ẹni tí wọ́n ń kọ́ yẹn kò sí iṣẹ́ iṣẹ́ ni. bàbá sí ò sí iṣẹ́ gbogbo ayé nígbọ́ yẹn báyìí nísìn bẹ́ẹ̀ni sáà mọ̀ níṣẹ́ fún wọn. sáà mọ̀ níṣẹ́ fún wọn. ẹ dákun èyí ní kí ni jẹ́ sí àfa. kí ni jẹ́ sí àfa. iṣẹ́ àfa níjọ́ tí ìyá rẹ̀ kú tán wá bọ̀ wẹ́hùn. tán wá bọ̀ wẹ́ iṣẹ́ àfa nù. kó mọ̀ ya lọ. kí ló tà mú fóònù. ọ̀sẹ̀ pè é. ọ̀sẹ̀ pè wọ́n. bẹ́ẹ̀ sáré kọ́ sí nǹkan rẹ̀ bá àfa yìí bá ṣiṣẹ́ bọ́lá bá tẹ́wọ́ gbà yá rẹ̀. Allahu akbar. níyà tó lè súnmọ́ tó lè gbé. wẹ́ẹ̀ wọ́n tó lè wí alàyè lọ́wọ́ èkú. lọ́wọ́ èkú. ọmọ jánábà wẹ́ dòní níjọ́ ti bí ọ̀nìrùn tóró àwọn jánábà rí. bẹ́ẹ̀ni ìwọ́n tó rí ara rẹ̀ wẹ̀. àṣìṣe ni. àṣìṣe ni. gbàlàfọ̀ wa máa níyì wọ́n tún á lọ bí spíkà ẹ̀yin àti ṣetán ààrẹ ni wẹ̀kú ṣe bẹ́ẹ̀ ní ìṣiṣẹ́ ẹ̀yin tẹ́ péjọ wọ̀nyí tẹ́ kún ríjọ pẹ̀lú ẹkún òfò ẹ̀wẹ́ ẹ̀dì. gbogbo bí ló ti jẹ́ ọ̀fẹ́ kì í ṣe ọ̀fẹ́ Saudi. bẹ́ẹ̀ni kódà. because iṣẹ́ ni. iṣẹ́ ni nílẹ̀ wẹ́ẹ̀sì gan-an wọ́n gbowó. iṣẹ́ ni ẹ̀kọ́ tàn kan lọ kọ́ ni. tán lọ kọ́ ni. ogún pínpín iṣẹ́ ni. iṣẹ́ ni. ẹ gbọ́dọ̀ fún ọ lówó kan tó pín. bẹ́ẹ̀ni because ìmọ̀ kan ni. ìmọ̀ ni. counseling ọ̀rọ̀ kọláyà kọláyà tẹ̀bára àfa ti ń ṣe iṣẹ́ ni. ẹ gbọ́dọ̀ máa fún lówó because ìmọ̀ tó wà lọ́lẹ̀ yín ò ní. Allahu akbar. wọn gbọ́ kọ́mọ yigi àáfà tẹ lọ pé kó wá àdírẹ́sì ọkọ àti ìyàwó iṣẹ́ ni ẹ gbọ́dọ̀ fún lẹ́ńfílòpù. kíkúsẹ́. gbà ẹ wá nígbà tó parí ó ní ẹdìdì ẹ máa mú kan lárúbáríkà wá àáfà ń dojú tì ẹ̀yin ẹ fún ní 1 million kó tó kù nílé yóò parí wá sí ń lọ lẹ́nu ń tẹ́ ẹ̀ fún ló fẹ́ gbà ní túláàsì ọ̀la apá ẹ̀ fún ẹ̀ gbọ́n ẹ bẹ́ẹ̀ ń sẹ́ ẹ̀ fún èló lẹ fún àtọwọ́ ẹ̀kú ìyá yín tó yọ̀ ọ̀dín kan tó wẹ̀ ẹ wá lóde jẹ́ òkú wọ́n ní ẹ dé gbá ǹjẹ́ ẹ dé ńjọ́ tí ó wẹ̀ kú. ǹjẹ́ ẹ dé. ṣùgbọ́n ní kọ́ wẹ̀ ìyá rẹ̀ tọ́ ọ̀hó kẹ̀kẹ́ sulé lórí bí wọ́n ti wẹ̀ yẹn. bí bá sàwọn amúnibú ajánibú ni èyàn sì pé àfa yìí ṣiṣẹ́ sísè alájí àgbà ṣe ṣíṣe kádàmù ṣe kí ọba alámúnigun ṣe táwọn afa ńláńlá ṣe tí wọn bá ṣe ń jọ náà Islam ó ti dòkùkù. ẹbu ẹni ó bá ṣẹ̀ àjọ bu ni ẹni ó pa yẹn kan pa Ọlọ́run kan pa bẹ́ẹ̀ pa ó ti ṣàgbákò lọ́dọ̀ Ọlọ́run ẹ gbọ́ fúnra Ọlọ́run ni ó hàn lè mọ̀ gbogbo wọn mo ti ń sọ tipẹ́ njọ́ tí ń ké ọlá pípé yín fẹ́ jalè ẹ̀ sọ́pọ́tì mi. ẹ̀ẹ̀kan ọjọ́ náà. wà kí ni parí ẹ̀. wàlíhíkmà. àfà wàlíhíkmà kó dálé ké Kùránì lẹ̀ kó tún àpòsí ìdádì àti tánáwì. bí tí wọ́n ti máa tú Kùránì tààrà tí ó wà yẹn àṣìṣe ni. ẹ lè kakúnṣẹ́. tí o jẹ́ kakúnṣẹ́ gbogbo máa ń ti lọ lé kí èlò lẹ́sàn. kó dẹ̀ ra tíra Kùránì tó wà ń lé mi lé ní 1000 ọmọ tí wọn bá ti ra fún ni mọ̀ fún wọn ò ní ra òbí wọn ò ní ra wọn ra yunifọ́ọ̀mù ara sọ̀jọba ń tà ràn fún ẹ ní tí wọ́n sì sọ ọmọ òrukàn. àbí alẹ́ ni ó bí hàn. àtòkù àtàyè àbọ̀yìn tó bá dijọ́ wòlímọ̀ àáfàá ní ó tún wá sí bàbá ọmọ wọn bàbá wà lẹ́yìn àgbo tí ń fa àgbo tí ń jobi hàn
yóò wá mú àwọn yòókù rẹ̀ lọ àwọn dẹ́ngẹ̀sọ wọ́n máa dàgbòrú. parí ayé àkásàdúrà. وإن كانوا من قبل لفي ضلال مبين. mo ti sọ tàwọn aṣáájú kẹ́lẹ́ bá a lè bá ọmọ kéwì àtọmọṣẹ́ ẹ̀kúra yín jánu. ẹ̀kọ́ra yín jánu. dédé tọ́lọ̀ ń bá fún mi ti tẹ́ mi lọ́rùn èmi wá pákáleke wọ́n pàká gbogbo ọdún tẹ́ fi kàwé lẹ̀ mo polo nǹkan sí pé ìwọ yàrá wa ìwé wo lẹ́ ń kà ṣe fẹ́ gbé jíìpù lọ́lé ọmọléèwé ṣé ẹ̀ wá ní nísìn. alhamdulilayi. àbí àwọn náà sì ní ló jẹ́ lè wà bẹ́ẹ̀ bá ti ń tí o dá ti gbó kìkì yín wọ́n ti fún un náà dáwọ́ ẹ̀jẹ̀ wá sẹ́ni ó kú mẹ́kin tó dé o bàbá dé mọ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ mọ́ wọn o ẹ̀yin náà tẹ̀lé lójú mi lẹ ẹ̀ka kí ló dé mo yọgi sí ọ àmì ẹ̀dá èmi náà mislead yín jọ náà bẹ́ẹ̀ ni wá sí lájọ ṣe ká a sì máa kétìrà lábẹ́ dẹ́kìnì mẹ́rin. lábẹ́ dẹ́kìnì mẹ́rin. أيا حجر سني حتى متى تصن الحديد ولا تقطع. ó ní mo pè ọ́. ó pè ọ́. ìwọ òkúta tí wọ́n ń pọ́n ọ̀bẹ. lórí rẹ̀. حتى متى. ọ̀rẹ́pá àbùkù kan. تصن ìwọ ló ń pọ́n yẹn. الحديد ولا تقطع. àwọn àbùkù kan ìwọ ò lè gé nǹkan. ọ̀ lè gé nǹkan. ọ̀ lè gé nǹkan. òkúta tá a fi ń pọ́n nǹkan. tá a fi ń pọ́n nǹkan. kò lè gé nǹkan. èyí lè gé nǹkan. ẹ̀yin àfa. ẹ̀yin àfa. ìbí bára yín dé. inú mi ò dùn lájọ náà dì sí. Allahu Akbar. ẹlòmíì kan yà bàrà ọlọ́pàá àfa àti sẹ́rí. ọ̀nà irú kankan ó lè. ọmọ ìfẹ́ náà gún wa. La ilaha illallah. ọmọ yẹn jẹ́ kí wọ́n fẹ́ náà gún wa. tó bá kú ọwọ́ ẹnu tí wọ́n fi gún àwọn àfa kò ní rí ìyọnu Ọlọ́run. Àmín. kí ló dé. ó kábùkù bá wa. gbogbo ẹ̀ tọ́lọ̀ nǹkan lẹ̀ wá kẹ́ ó tiẹ̀ wá tó ó kọ́ tí ń jẹ́ wọ́n fi òun rà mọ́ ní tiẹ̀ báyìí bó lọ́ọ́ yà sí. أيا حجر سني حتى متى. Ọlọ́run ṣe àbáyọ ni máa gbé ọtẹ́lẹ̀ dèrè. تصن الحديد ولا تقطع. àbùkù ni. ẹ wá wu Ọlọ́run. wàláhì mọ̀ pé àwọn tó bí dáadé wájú Ọlọ́run. Allahu Akbar. àwọn olówó abárìn tó tó bá wọn. ẹ̀yin ẹ wojú ẹ̀ ìjàgbọ́gbó ẹ wo orun orí ẹ̀ ẹ wò múra ẹ̀ ó sì bá èèyàn rìn fáá wọ́n sì gbé nǹkan mi sí lọ́kàn. Allahu Akbar. àwọn wá ṣe lọ́sọ̀ọ́ ó wá mọ̀ ṣe jẹ́ tó kọ̀ lọ. Allahu Akbar. gbogbo nǹkan. ǹjọ́ tí ọ̀fọ̀ sẹ̀ lé wọn tí mo lọ olódùwájú mi ti ń kọ́fà mi báyìí. àyà kìíní. أيا حجر سني حتى متى. Ọlọ́run àbí ni àbárin ni yóò wá kéwù ni àmọ́rí ni gbogbo tí ó bò kọ́ àjọ ọlọ́mọ sùnmọ́. آمين. تصن الحديد bẹ́ẹ̀ bá ṣe àwọn yóò dùn mí. ولا تقطع. تصن الحديد ولا تقطع. ó ní ẹ̀yin tẹ̀ wá ń bí bí bá sàwọn tí mo ti mọ̀ tí pẹ́ dáadáa tí mo kẹ́ mo tẹ̀ ń fún dáadáa tí n bá ti rí yẹn ti pẹ́ lẹ́yìn oṣù mẹ́ta tó bá kí mi òní jẹ́ wọnú lé mi ìta láti sọ̀rọ̀ torí bóyá ti ń lé bọ̀ wọ́n sì bá mi ya nǹkan kan tó wà ní ìwọ̀rẹ́ la rí ń jẹta màá lóde kankan bá sáré dé mọ bí tó ti jẹ́ ó fẹ́ dì mọ́ mi lọ́rùn tí wọ́n tí wọ́n taari ẹ̀
bóyá o ti dáràn bí kan tí wọ́n ti ń wá ká Wọ́n ti ń wá kiri. fọ́tò tó ń fi trace ẹ̀ wá lónìí wọn ní oníbàbà àṣàlẹ̀ wọn èmi ó lónìí jẹ́ n bá ṣe irú ẹ̀. Àmín. يا حجر سني ọlọ́run wọlé pé wọ́n lọ kí mi kú sẹ́ bí tó bá wù ọmọ kẹfí sí ọlọ́run ló kí mi kú sẹ́ حتى متى ọlọ́run ló kí mi kú sẹ́ dàmíláre ọmọ kéékèèké bẹ́ẹ̀ ti ń bẹ lójú agbo yìí ní ìsìn àwọn ọlọ́pàá mú i dáadáa wọ́n bọ́ bẹ̀ lápẹ́ ẹlòmíì bó lọ ń lọ sọ́ọ̀lọ́ bẹ̀ sùn lóru ni. Àbí ọ̀sì bẹ̀gẹ́tà. ọ̀sìn bẹ̀gẹ́tà. Bẹ̀gẹ́tà. àbí nǹkan dé akpariwo àti oníbi tó sùn mọ́ ní lọ sunlé ọlọ́pàá. Ọ̀sùnlé ọlọ́pàá. nǹkan sunlé mi kó dòrú kọ́ di adigbẹ́nà kútakú yóò kàn fọ́ ó kàn yín kùnú èèyàn máa gé ẹ lórí. تصن ẹ̀yin náà ní bá ṣàì ká má ṣe nǹkan kó fúláṣì olóde ẹ̀ ti máa mú lọ́rẹ̀ Ẹ máa mú wọ́n lọ́rẹ̀. pa yín Mo pa yín. gbogbo náà bóòsì lẹ́ máa gbà Ẹ máa ń gbà. olójú kòkòrò ní Olójú kòkòrò bọ́lọ̀ ti sọ̀gá yín ò tẹ́ yín lọ́rùn Èyí tẹ́ ẹ lọ bá tí ó dùn yín lọ́rùn. ẹ dákun Ẹ dákun. kẹ́kẹ́ bóyá ní kírẹ́dìtì 10,000 10,000. ọmọ yẹn ti wà pa Ó ti wà kó pa. wá pa Ẹ wà pa. ó dàbí tútù wájú nù torí ẹ̀jẹ̀ tútù tí ó gbà lára rẹ̀ Bẹ́ẹ̀ni. ọlọ́nu ó sanwó sẹ́rẹ̀ nù fíàm ó lọ wí jèrè. تصن الحديد ولا تقطعوا mo ń lọ nìyẹn. تصن الحديد ولا تقطعوا ọlọ́run wọlé ní Muhammad Sallallahu alaihi wasallam. yóò jọ ni yóò jó gangan ni ẹni tá a bá rìn tí ó bá ti ajẹ́ ọlọ́mọdé àbá rìn. Àmín. Àmín. wọn ò mọ̀ sàmí mọ̀. Àmín. àyà حجر سني حتى متى ẹ tẹ́ wàá dúró ayé ń sìn. تصن الحديد ولا تقطعوا Alága. ẹ wo ọ̀pẹ́jì ẹni ọ̀rọ̀ Ọ̀pẹ́jì. ní lálẹ́ yìí Lálẹ́ yìí. wọ́n náà fẹ́ kànga wá sí torí wá sí wa ẹ mọ̀ pé àgẹ́ òde bẹ́ẹ̀ Àga òde bẹ́ẹ̀ o. ẹ̀yìn lọ́nà lọ kódà mo tún sọ fún lọ́hùn mo fẹ́ ra sólà tí ó kọjá ayọ̀ kan iná ò máa bẹ ni Iná ọmọ bẹ ni. ẹni tí fún wa ní 20,000 lálẹ́ 20,000 lálẹ́ yìí. ájì jìbìrì lọ́pẹ́jì Ọ̀pẹ́jì. àti ní kó fèjì èjì máa ka yàgá tó kàn ó ájì dìkìrìlá Àìdékèrólà. wọn náà dìkìrìlá àkìbárù wọn náà fi 20,000 kalẹ̀ 20,000 kalẹ̀. kí ló tẹ̀sí aláàkìbárù Allahu